A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Agbámọ̀fin Fẹ́mi Fálànà ti ké sí àjọ elétò ìdìbò INEC kí wọ́n fi ọwọ́ agbára mú gbogbo àwọn olóṣèlú tí wọ́n kópa nínú ìpolongo ìbò láì tíì pé ọjọ́ síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́ Àìkú ni Fálànà ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣelòdì abnormal bí ó ti tẹnumọ́ wípé àwọn tí ó tàpá sí òfin gbọ́dọ̀ fi ojú ba ilé-ẹjọ́ láti fi dán agbára ilé-ẹjọ́ wò. Fálànà ní àwọn aṣòfin rò wípé àwọn ń bá àwọn ọlọ́rọ̀ olóṣèlú ṣe, èyí kò rí bẹ́ẹ̀, wọ́n ti ń tàpá sí òfin. Ó jẹ́ ojúṣe tí òfin ní agbára lé lórí pẹ̀lú òfin ètò ìdìbò. Ó ní INEC ní agbára lábẹ́ òfin kí olùṣẹ̀sùn lọ wí fún adájọ́ wípé kò sí òfin tí ó jọ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Niger Umar Bago ti ṣàlàyé wípé àjọ ẹ̀ṣọ́ agbófinró bíi ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, ọlọ́pàá, civil defence àti ológun yóò ràn wọ́n lọ́wọ́ láti fi òfin tuntun lórí àwọn ajíhìnrere múlẹ̀ láti máa ṣe àgbékalẹ̀ ìwàásù wọn fún ìbuwọ́lù. Bago tí ó sọ èyí lórí ètò òṣèlú TVC gbé lẹ́yìn ìgbésẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pàtàkì láti dẹ́kun àwọn ọ̀rọ̀ tí ó lè dá wàhálà sílẹ̀ láwùjọ. Gómìnà ní òun kò wọ́gi lé ìjèrè ọkàn ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe ìwàásù ní ọjọ́ Ẹtì gbọ́dọ̀ mú ìwé ìwàásù rẹ̀ wá fún àgbéyẹ̀wò. Gómìnà tẹ̀síwájú wípé kódà ní ilẹ̀ Saudi Arabia bí wọ́n ti ń ṣe nìyẹn, a kò lè sọ wípé nítorí a ní àǹfààní àti di oníwàásù kí a wá máa wàásù tí ó tako ìjọba kí ẹ sì rò wípé èyí dára. Ìbẹ̀rẹ̀ oṣù yìí ni Director General fún ọ̀rọ̀ ẹ̀sìn ní ìpínlẹ̀ Niger Umar Farouk kéde wípé ìjọba ti kàn pa fún gbogbo àwọn oníwàásù ní ìpínlẹ̀ kí wọ́n gba ìwé àṣẹ láísẹ̀nsì láàrin oṣù méjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn oníwàásù gbọ́dọ̀ ṣe ìforúkọsílẹ̀ kojú ìgbìmọ̀ kí wọ́n sì bu ọwọ́ lù wọ́n kí wọ́n tó lè wàásù lójú táyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ìpínlẹ̀ Rivers ti fi èròǹgbà wọn hàn àti kí gómìnà tó ń rọ́kúnlé lọ́wọ́ Siminalayi Fubara káàbọ̀ sí àárín wọn bí ìpínlẹ̀ ṣe ń gbáradì àti dá Fubara padà ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ìkéde ìlú ò fararọ́ bá tẹnubẹ́po. Nígbà tí ó ń sọ̀rọ̀ lówùúrọ̀ yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels, agbẹnusọ APC ní ìpínlẹ̀ Rivers Darlington Nwaoju rọ gómìnà Fubara kí ó lo àǹfààní ìpadàbọ̀ rẹ̀ fi bọ́ọ̀lì sí ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́. Nwaoju ṣàlàyé wípé bí ó bá ṣe òun ní Fubara, òun á lo àǹfààní ìpadàbọ̀ rẹ̀ fi bọ́ọ̀lì sí ẹgbẹ́ APC, inú àwọn á sì dùn àti kí i káàbọ̀ sáàrin wọn. Nígbà tí wọ́n béèrè bóyá Fubara máa di adarí ní APC bí ó bá darapọ̀ mọ́ wọn, ó ní bẹ́ẹ̀ ni, òun ní gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́, bí Fubara bá darapọ̀ mọ́ APC, ó ti di dandan kí ó jẹ́ adarí ní ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n retí kí ó padà sí orílẹ̀-èdè lónìí síwájú ìdápadà ìjọba tiwantiwa tí yóò wáyé ní ìpínlẹ̀ Rivers bí ìgbáradì ṣe ń lọ lọ́wọ́ láti fi sààmì ayẹyẹ tí yóò fòpin sí ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace ti kéde ìdádúró tí wọ́n ní lónìí lórí àwọn ọkọ̀ wọn tí ó yẹ kí ó gbéra káàkiri orílẹ̀-èdè látàrí àrọ̀rọ̀dá òjò òwúrọ̀ òní. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ilé-iṣẹ́ Osifo Wizkid Efe bu ọwọ́ lù ní òwúrọ̀ yìí ni wọ́n ti ṣe ìkéde. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ipò ojú ọjọ́ ti kọjá agbára wọn, ààbò sì ṣe pàtàkì jùlọ. Ìdí nìyí tí wọ́n fi ń rọ gbogbo àwọn oníbàárà wọn kí wọ́n ṣe sùúrù bí wọ́n ti ń gbìyànjú àti wá ọ̀nà kó èrò wọn dé ibi wọ́n ń lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
lówùúrọ̀ kùtùkùtù àná ni àwọn agbébọn tún ṣe ìkọlù sí mọ́ṣáláṣí kan ní abúlé gídá-tóbè ìjọba ìbílẹ̀ sàfẹ́ ìpínlẹ̀ zamfara tí wọ́n sì jí olùjọ́sìn tí kò dín ní 40 gbé. ìkọlù yìí wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní abúlé godai ìjọba ìbílẹ̀ bukuyum níbi tí wọ́n ti jí ènìyàn tí ó lé ní 10 gbé. èyí wáyé bí ikọ̀ ológun operation fasanyama ṣe ìkọlù sí ọ̀pọ̀ àwọn adàlúrú káàkiri ẹkùn àríwá ìwọ̀ oòrùn bí wọ́n ti ṣe ìdáwọ́kọ̀ fún ìkọlù àwọn adàlúrú tí wọ́n sì rí ohun ìjà olóró gbà ní ìpínlẹ̀ katsina kebbi àti zamfara. bákan náà lópin ọ̀sẹ̀ ni wọ́n jí olùṣọ́ àgùntàn ìjọ àgùdà st paul's catholic church ẹni ọ̀wọ̀ wilfred ezemba àti àwọn mìíràn tí wọ́n jọ wà nínú ọkọ̀ èrò gbé ní ojúnà ìmánì sí ògùgù ìpínlẹ̀ kogi. àwọn aráàlú ní ìkọlù mọ́ṣáláṣí yìí wáyé níbi àdúrà láàrin aago 5 ààbọ̀ ìdájí bí àwọn agbébọn ṣe yí mọ́ṣáláṣí ká tí wọ́n sì jí àwọn olùjọ́sìn sá wọ inú igbó. ìkọlù yìí gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ kàn ṣe sọ ṣe àpẹẹrẹ wípé ìpàdé àlàáfíà peace deal tí wọ́n pè pẹ̀lú àwọn agbébọn kò fẹsẹ̀ múlẹ̀. àìpẹ́ yìí ni àwọn adarí ìlú àti adàlúrú ní ìjọba ìbílẹ̀ kọ́fí ìpínlẹ̀ katsina buwọ́wọ́ lu ìwé àdéhùn pẹ̀lú èròǹgbà àti fòpin sí ìkọlù ìjínigbé àti kíkó ẹran wọn tó ti ń wáyé láti ọdúnmọ́dún ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn. wọ́n ní àwọn adàlúrú ò ládéhùn ènìyàn lè bá wọn ṣe àdéhùn ní katsina kí wọ́n sì tẹ̀síwájú àti máa ṣọṣẹ́ ní zamfara sokoto kebbi àti kaduna gẹ́gẹ́ bí aráàlú kan ṣe sọ fún zagazola mahama ọ̀jọ̀gbọ́n lórí ìṣòro ààbò. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ilẹ̀ nepal nígbà rògbòdìyàn tí ó wáyé láìpẹ́ yìí láàrin ìjọba àti àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn tako ìjọba nepal ni a gbọ́ wípé ọwọ́ ikọ̀ agbófinró Sashastra Seema Bal láti India ti bà. ìròyìn jábọ̀ láti iléeṣẹ́ ìròyìn India lánàá wípé àwọn afurasí méjèèjì ní ọwọ́ bà ní ọjọ́ àbámẹ́ta níbi wọ́n ti ń gbìyànjú àti kọjá sí orílẹ̀-èdè Asia. ọmọ Nàìjíríà wọ̀nyí ni wọ́n ní wọ́n wà lára ọ̀pọ̀lọpọ̀ ará ilẹ̀ òkèèrè àti ará ìlú tí wọ́n sá kúrò nínú àhámọ́ lẹ́yìn rògbòdìyàn Himalayan Nation tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá. ìwádìí sọ di mímọ̀ wípé ó lé ní 79 tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n títí kan ará ilẹ̀ òkèèrè àti ará ilẹ̀ Nepal ní ọwọ́ ti bà káàkiri ìpínlẹ̀ India tí ó pààlà pẹ̀lú Nepal. èyí tí wá ṣe àfihàn wípé ọmọ Nàìjíríà náà lọ́wọ́ nínú ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèèrè. nínú oṣù kẹjọ ni ìròyìn jábọ̀ wípé ọlọ́pàá India láti ìlú Kashikode fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ Nàìjíríà 8 lórí ẹ̀sùn egbògi olóró. wọ́n ní àwọn mẹ́jẹ̀ẹ̀jọ kó ipa tí ó ṣe gbòógì láàrin àwọn ẹgbẹ́ tí wọ́n fi egbògi olóró ṣòwò ní ilẹ̀ India. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. ìjọba ìpínlẹ̀ Akwa Ibom ti kéde wíwá dókítà elétò ìlera méjì lẹ́yìn tí wọ́n fi ipò wọn sílẹ̀ ní ẹ̀ka ètò ìlera. kọmíṣánná fún ètò ìlera Ekem John tí ó ṣe ìkéde yìí fún àwọn akọ̀ròyìn ní ìlú Uyo lánàá ní ìjọba ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn dókítà méjèèjì fún ọdún 6. John pe orúkọ àwọn dókítà wọ̀nyí ní Uduakabasi Ita tí ó jẹ́ consultant radiologist àti Mfomobong John Bassi tí ó jẹ́ consultant immunologist. ó ní àwọn dókítà wọ̀nyí ní àǹfààní àti padà sí ẹnu iṣẹ́ wọn tàbí kí wọ́n dá owó tí ìjọba fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn padà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọmíṣánná ó ní kò sí orílẹ̀-èdè tí wọ́n lọ tí àwọn kò ní rí wọn mú. àwọn á lọ sí ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè ọ̀hún àwọn á sì dẹ́kun wọn àti má ṣiṣẹ́. fún ìdí èyí ìbá dára fún wọn kí wọ́n tètè dá ara wọn padà sí ilé-iṣẹ́ ìjọba. kọmíṣánná ní kí ẹnikẹ́ni má ké sí òun lórí ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ sí wọn bí Medical and Dental Council of Nigeria bá ti gbé ìgbésẹ̀ nítorí àjọ yìí ní àṣẹ àti gba ìwé ẹ̀rí
lọ́wọ́ dókítà níwọ̀nba ìgbà tí wọn kò tíì ránṣẹ́ sí wọn làwọn ṣe ń ké sí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n tètè ké sí wọn nítorí gbogbo òṣìṣẹ́ ìlera tí ìjọba bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbọ́dọ̀ sin ìjọba fún iye ọdún tí wọ́n jọ bu ọwọ́ lù kí wọ́n tó lè ní àǹfààní àti kọ̀wé fi ipò sílẹ̀. Nàìjíríà ń kojú ìṣòro àìsí dókítà àti òṣìṣẹ́ ìlera tó bí ọ̀pọ̀ wọn ṣe nífẹ̀ẹ́ sí àti lọ ilẹ̀ òkèèrè fún ìgbé ayé tó dára sí i. Ọ̀pọ̀ ìpínlẹ̀ ní Nàìjíríà ni àwọn dókítà ibẹ̀ tún ní ilé ìwòsàn aládàáni tiwọn. Àìpẹ́ yìí ni ìyá kan pẹ̀lú ìkókó rẹ̀ jáláìsí lẹ́yìn iṣẹ́ abẹ cesarean section CS ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Akwa Ibom. Àwọn mọ̀lẹ́bí olóògbé yìí fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àti dókítà fún àìbìkítà kí ìjọba tó gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí. Ọjọ́ díẹ̀ sẹ́yìn ni wọ́n ṣe àgbékalẹ̀ àbájáde ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Dókítà kan ní ilẹ̀ United Kingdom ti já aláàárẹ̀ kan jù sílẹ̀ sórí tábìlì tí ó ti fẹ́ ṣe iṣẹ́ abẹ láti lọ ní ìbálòpọ̀ pẹ̀lú nọ́ọ̀sì kan ní yàrá mìíràn gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Dr. Suhail Anjum, ẹni ọdún 44, àti nọ́ọ̀sì kan tí wọn kò dárúkọ rẹ̀ ní akẹgbẹ́ rẹ̀ ká ní ipò tí kò bójúmu ní ilé ìwòsàn Thameside ní Manchester gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní oṣù kẹsàn-án ọdún 2023 ní àṣírí rẹ̀ tú lẹ́yìn tí Dr. Anjum tí ó ń gbé ní Pakistan ṣe àkọọ́lẹ̀ orúkọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní UK. Kò jiyàn lórí gbogbo ẹ̀rí tí GMC ṣe àgbékalẹ̀ takò bí ó ti gbà wípé ìwà ìtìjú ni òun hù. Aṣojú GMC Andrew Molloy ní akẹgbẹ́ rẹ̀ tí ó dé bá wọn lẹ́nu ìṣekúṣe yìí nínú yàrá tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ yìí tètè mórí lé ẹnu ọ̀nà. Dr. Anjum tí wọn kò rí fún bíi ìṣẹ́jú 8 ṣẹ̀ṣẹ̀ wá padà wá láti wá tẹ̀síwájú nínú iṣẹ́ abẹ rẹ̀. Ṣùgbọ́n Molloy fìdí ẹ̀ múlẹ̀ wípé aburú kankan ò ṣẹlẹ̀ sí aláàárẹ̀ fún gbogbo àkókò tí Anjum fi tíátà sílẹ̀ tí iṣẹ́ abẹ náà sì lọ láìsí wàhálà. Ẹni ká dókítà yìí mọ́ ṣe alamí rẹ̀ fún àwọn alámòjútó níbi ìgbẹ́jọ́ ni Anjum ti gbà wípé òun ṣe àṣìṣe tí ó lè fi ẹ̀mí aláàárẹ̀ wéwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.